Eriwo ya. Àbọ̀rúbọyè àwọn ẹgbẹ́ kan ló wà níbí tí wọ́n fẹ́ fi àmì ẹ̀yẹ dá bàbá wa ẹgbẹ́ Ifátèmídire ìlú Dọ̀pẹ̀mú ìlú ni o ìlú Dọ̀pẹ̀mú Ifátèmídire ìjọ ìlú Dọ̀pẹ̀mú babaláwo ẹ ṣeun o. Eriwo ya. Eriwo ya. Lóní àsìmí o ẹni dé eriwo ya lóní àsìmí. Adúpẹ́ ní ọwọ́ Ifá, adúpẹ́ ní ọwọ́ Àjàgùnmàrè. Ẹ jẹ́ ká ṣèbà fún Elédùmarè. Ẹ jẹ́ ká ṣèbà fún Elédùmarè. Ẹ jẹ́ ká ṣèbà fún Elédùmarè. Adúpẹ́ lọ́wọ́ Ifá o, adúpẹ́ lọ́wọ́ ìjọ babaláwo Dọ̀pẹ̀mú. Táwọn bàbá tí ń kójọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn ọmọ awó wá kójọ lásìkò táwa yìí. Ìjọ babaláwo ló ní fọ́ o, ìjọ wa máa gbèrè sí o. Alẹ́ ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Ifágbèmí Fájọbí tá a bá ṣọdún lé nìí. Òun la wá fira hàn sí wọn pé àwọn ọmọ wọn ti dá ẹgbẹ́ ìjọ babaláwo Dọ̀pẹ̀mú sílẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ní Dọ̀pẹ̀mú náà ti fara hàn. Àwa sọ pé ó sì kú bàbá wa, àwọn bàbá wa bàbá àgbàlagbà ni wọ́n, àwọn alàgbà. Ó yẹ kí àwọn ọmọ awó wà fara hàn pé àwọn ọmọ yín ti ń kọ́ ẹgbẹ́ kan jọ o nítorí pé inú àwọn ọmọ yín náà wà ní àárín wa. Òun náà opportunity àgbẹ̀ kúkú jẹ́ ká kúkú fi yẹn ju ara fáwọn bàbá wa wípé àwa lọmọ wọn ìjọ babaláwo Onífá ìlú Dọ̀pẹ̀mú. Òun ni àwa fi ara hàn fún bàbá wa Àràbà, bàbá wa Ifágbèmí Fájọbí kọ́lọ́jọ́ kẹgbẹ́ láyé o. Kí ẹ̀mí yín gùn, kí ẹ má ṣàárẹ̀, kí àárẹ̀ má ṣe yín ní ihun tí a fẹ́ fún ẹ̀yin bàbá wa ní ìjọ gbogbo babaláwo Dọ̀pẹ̀mú. Kí Ọlọ́run jẹ́ kí ẹ pẹ́ fún wa. Ẹ má bínú sá. Ẹ gbà pé bá ẹ kú àwọn eléyìí, àwọn tó máa bá wọn kàn wọ́n àti èsì ìlera owó ọdún ìsà. Nítorí gbogbo ìgbà náà ni a máa ń sọ fún àwọn ọ̀gá wa pé tá a bá fẹ́ ṣe nǹkan, a máa ń ìfàtí àwọn ẹ̀yin bàbá bàbá pé ẹ̀yin bàbá bàbá a ní nǹkan báyìí lọ́dọ̀ yín, àwọn ọmọ yín fẹ́ wá kiri, àwọn ọmọ yín fẹ́ ṣe ìsàrà kan o. Àfi kẹ́yìn bàbá bá wa ṣe àdúrà ọkẹ́ fi kan àdúrà òjẹ́ sí wa o. Kò sí ibi tí a ti ṣe bí a torí bàbá Ọláọdún tó kéré bẹ́ẹ̀ ni bàbá wa Olúwa Fújẹ́ Olúfújà àgbà, Olúwa Olúfújà láǹbẹ́ gbogbo wọn láti dé ọ̀dọ̀ wọn. Tí bàbá wa Àràbà Ifágbèmí Fájọbí kò fi dọ̀dọ̀ dárúkọ wọn, àìṣìfù ni wọn. Kí Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ láyé, kí wọ́n pẹ́ láṣẹ, kí ìjọ náà máa, kí ìgbẹ́ náà kó má fọ́, kí ìjọ náà má dàrú, kí wọ́n lè ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Olóbe kan bá a ṣe ń ṣe é tó ìwà rẹ̀ ò padà. Tí bá wọ́n dún ọmọ onídìí ó èrò ọmọ àsùnkàn àṣírí ṣàmọ̀dún ọmọ ọ̀rá èyí síkò ogún ọdún lè nìkan ibẹ̀ ni mo ṣì wà. Tàwa wọn ní lálólẹ̀ yìí pẹ́ o, tàwa wọn ní ọgbọ̀n ọdún lè nìkan ibẹ̀ ni mo ṣì wà. Tàwa wọn ní lálólẹ̀ yìí pẹ́ o, tàwa wọn ní ogójì ọdún lè nìkan ibẹ̀ ni mo ṣì wà. Tàwa wọn ní lálólẹ̀ yìí pẹ́ o, tàwa wọn ní ọdún kì í dún ọlọ́dún bá lè ṣọdún. A ò ní gbọdún jẹ, ọdún ò ní pa wá jẹ, àkàlàmàgbò a ò ní gbọdún jẹ o, ẹnì gbọdún jẹ, ọdún ò ní gbọdún jẹ o. A rí bẹ́ẹ̀, a ṣe bẹ́ẹ̀, a ṣe bẹ́ẹ̀ àríbẹ́ fún yín o. Akọ̀nà máa gbó èlì pa. Àtòrìmàjẹ̀gì awalẹ̀ odò dáfúnrin ẹ̀tọ́ ọdún jọ ọdún pé ọdún jọ ẹ̀làmọ́dún wọ èsì pé ara fẹ̀yìn kẹ̀ẹ̀ṣẹ̀ adáfúnrin soko àrọ́mọṣe aṣọdún ọdún yìí tán a ó ṣe tẹ̀mí ìtayà tọmọ ara fẹ̀ kẹ̀ẹ̀ṣẹ̀ aláṣokò àrọ́mọṣe ẹ̀ṣọdún ọdún yìí tán ẹ̀ṣin tẹ̀mí o ẹ̀lé owó ẹ̀lé ọmọ ẹ̀lé gbogbo ní báyìí ọkàn yín abalẹ̀ o kúkú ń tó gẹ́gẹ́ tá lágẹ̀mọ̀ nǹkan
ọmọ kékeré tọ́jú ohun ọmọ kékeré tọ́jú ohun ọmọ kékeré ó tọ́jú iṣẹ́ ṣíṣe ṣé tọmọdé bá gbogbo ọdún ṣe tó bá gbogbo ọdún ṣe ọjọ́ kan ṣoṣo ìṣọ̀dọ̀ là ń dà ìṣọ̀bẹ̀rẹ̀ àti wọn wà dá ti wá àkókò ni wọ́n ń darí pọ́n eléyìí ọ̀nà ẹgbọ́rọ̀ ojú àti sàrà ìgbósùgbósù ó fún gbogbo adébíjì kó erin jẹkun tán àwọn èrè kékeré ẹ̀fọ́ ìjẹkun tán àsùnwọ̀n àwùlà bàtà ògbólógbò màdò yìí ìkọ̀rọ̀ yìí ọlọ́bà gbọ́dọ̀ ìpọ̀ lọ ìsọ̀rọ̀ sílẹ̀ lápọ̀lẹ́ mẹ́sì ọmọ ayélujára tó sínú ẹ̀bọ ibà alákọ̀ọ́lẹ́ ṣe oníkọlọ alákọ̀ọ́lẹ́ ọ̀dọ́kọ̀ mọ̀lówó oníkọlọ ọ̀dọ́kọ̀ mọ̀láyà bámi kọlọ ìfà àbọ̀rú àbọ̀yì àbọ̀ṣe. kí bàbá Fágbèmí Fájọbí ká fọ̀hún lé ní gbọ́dọ̀ nǹkan torí àsìkò wa. mo dúpẹ́ àwọn ọba ajẹ́bọ̀bà lálẹ́dí Ọ̀yọ́ ọba tí gbélé màrá oko mo dúpẹ́ o àwọn ọba Ògúndàrosùn ìfà mo dúpẹ́ Fágbèmí àti gbogbo ẹbí Fájọbí à ń dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ Tèmídire tìlú Dọ̀pẹ̀mú ẹ ṣé púpọ̀ ẹ kú ìfẹ́ ẹ kú àfọmọ ènìyàn ṣe ẹ kú àìgbàgbé ẹ ṣé mo dúpẹ́ àgúnbí adé òtútù bí ọ̀sùn ògbó lẹ́lẹ́wù dáhùn nílà ìfẹ́ máa mórèrè tọ̀run ayé mórèrè ń tì lè olórí agbẹ́rù náà gbogbo alájọ máa ṣorí rẹ̀ inú mi dùn àpọ́nlé lálẹ́ fún mi ó lè jẹ́ kó bá mi lójijì ṣùgbọ́n mo fi ìfẹ́ ńlá lè ní ìdí ìdánwò mo kàn sí ìfẹ́ wa ṣùgbọ́n àṣẹ ń jẹ́ ẹ̀rọnú pa mi ilé àwọn akẹ́yìn náà ìdí rẹ̀ máa ní láàyè tó wẹ̀ jù wá lọ máa ní lórí máa fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ àríbẹ̀ àṣẹbẹ̀ olùgbẹ́ gan ọ̀ṣọ́ngbó wàrà lọ́dọ̀ dáhùn nílà bá sùpà láì lọ́dọ̀ ẹni lẹ́kùn méjì lókùnkùn tó ní mú kẹfà tó ní mú yòókù ìfàlẹ̀ ń kẹwà pẹ̀lẹ́gbẹ̀ àórí agada jẹ́ mú gift jẹ́ fún mi ẹni kí máa fi kẹfà máa fi ṣàrà nẹ́gbẹ̀ ìfàlẹ̀ ń kẹwà pẹ̀lẹ́gbẹ̀ àórí agada olùkọ́ ẹ ṣé púpọ̀. ẹ ṣeun kí bàbá Fágbèmí wọ́n ní ọ̀fẹ́ ká má wulẹ̀ padà mọ́ lọ́jọ́ kan sí i kọ́ńtò kakọ́ bẹ̀rẹ̀ orin náà ẹ bá tó pẹ̀lú wọn yá o. wàtò nínú wàtò rẹrẹ wàtò nínú Tèmídire kò ní dojúrú lágbára Elédùmarè iná kò ní jókòjókò wọnú wa kan èrò mi kò ní jókòjókò wọnú alẹ́ wọnú wọn mọ kò ní kú o sí gbẹdú wa. wàtò nínú wàtò rẹrẹ wàtò rẹrẹ. Babaláwo tó dájọ́ ìbájọ́ bí àkọ́rí bàbá mi ní wàtò lódò mo láti rẹ̀rẹ̀. Wàtò lódò wàtò rẹ̀rẹ̀. Iná kò ní jókòjókò wọnú òwò kan. Èrò mi kò ní jókòjókò wọnú alẹ́ odò. Ó lọ mọ kò ní kú ní wẹ́dù wa bàbá mi. Wàtò rẹ̀rẹ̀. Àjànà fún owó ìbàlẹ̀ ó pọ̀ lójú. Ṣé wọ́n lọ ẹ̀jẹ̀ wọlé? Èrè lè dùn wá ṣe é fún òun máa jẹ. Èrè lè dùn wá ṣe é fún òun máa jẹ. Èrè lè dùn wá ṣe é fún àjànà fún. Aṣọ ọdún wọn tó fi bá jẹ bí wọn máa mi adédọ̀tò. Aṣọ olùkúrò níyàwó aṣọ olùkúrò. Òògùn wọlé ilé ìjágbére báyé kọjá mi. Èrè lè dùn wá ṣe é fún òun máa jẹ.
mi ní adédọ̀dọ̀dọ̀dọ̀ ó kò ní ìkó ń bá lù. Adédọ̀dọ̀dọ̀dọ̀ ó kò ní ìkó láṣẹ òkú bàbá mi. Adédọ̀dọ̀dọ̀ ó kò ní ìkó ń bá lù. Wọ́n gbọ́dọ̀ bàbá tèmi yàrá wọ́n gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ èyí tó ọ̀gbọ́dọ̀ ẹ̀wọ̀ ìwádìí ènìyàn tó ẹni bá ti náwó bàbá mi tó náwó ẹni láwọ̀ ẹbí ìwádìí ènìyàn tó ẹni láwọ̀ ẹbí ìwádìí ènìyàn tó ẹni láwọ̀ ẹbí ìwádìí ènìyàn tó. Lọ́rẹ̀ yẹ wà láwọn ojókòrò tó ṣe wọlé láàrin ọdún. Lọ́rẹ̀ yẹ wà láwọn ojókòrò. Lọ́rẹ̀ yẹ ó jáwé àwọn ilé ọjọ́. Lájọ̀ yìí ni jáwé àwọn ilé ọjọ́ bàbá mi. Àjànà jáwé àwọn ilé ọjọ́. Ìlàjọ̀ sí méjì lọ́wọ́lọ́wọ́. Wàràbà ní ìwé bòde èjèèjì. Wàràbà ojókòrò. Wọ́n lọ wà lóde. Wàràbà kúrúsí lọ́rẹ̀ ìjọba bàbá mi. Ìwáwé mi mọ́ àjànà wúlò èrò. Èrò méjì ṣe. Ẹ̀wọ̀n ìfáwé mi mọ́. Ẹ̀wọ̀n ìfáwé mi mọ́. Ìfáwé mi mọ́ ìfáwé mi mọ́ àjànà wú. Ìfáwé mi mọ́ ìfáwé mi mọ́ èkó. Ẹ̀yin bàbá tó ń rò ní ẹgbẹ́ mi ò gbígbẹ́. Ìfáwé mi mọ́ ìfáwé mi mọ́. Ọ̀rọ̀ bọ́lá bí ọ̀bá ìfáwé mi mọ́. Ọ̀dọ́ bọ́lá lé ìfáwé mi mọ́. Ẹ̀yin bá ìfáwé mi mọ́. Wàrà bá ìjókòó ṣé kò tó gbẹ dúpẹ́. Wàrà bá gbogbo kò sí lé gbogbo ń kọ́. Ìfáwé mi mọ́ ìfáwé mi mọ́. Wàrà bá yà mí. Wàrà bá yà mí. Ó kò ní kúrò àdúgbò. Èmi ò bá yẹ mí náwó. Ó náwó àròlé. Wàrà bá yà mí. Wàrà bá yà mí. Wàrà bá yà mí. Ìwọ bò wọ́n ní ìrájẹ̀ ìdíjọ́. Láyé ọ̀nà ìbáyọ̀mí ò láyé ọ̀nà. Láyé ọ̀nà ìbáyọ̀mí ò láyé ọ̀nà. Láyé ọ̀nà àdá àṣírọ̀ rẹ̀. Olùmíjáde tó ṣe kò tó bẹ́ẹ̀. Òkèjèrè làbọ̀dọ̀ ni. Adúgbàgbé àkọ́bíwájúwájú alára onígbàgbọ́ àtúndéjogbo. Wọ́n ò ní ṣe iye owó náà jẹ́ kù ní Yorùbá. Òkèjèrè làbọ̀dọ̀ ni. Wájúwájú òkèjèrè là adúgbàgbé kúlọ̀ márùn lọ. Ọmọ kúlọ̀ márùn lọ. Adúgbàgbé alára onígbàgbọ́. Alára onígbàgbọ́ kúlọ̀ márùn lọ. Thank you.
Lórúkọ yìí,
bàbá. Wàdé ìyàwó ìmọ̀lú pé òun bá dídé ìrọ̀lọ́ ìrọ̀ àtò. Àlàní ìbájọ́ òbí adédọ̀dún bàbá mi ò. Mo bá bẹ̀rẹ̀ wọ́n dájú o. Kí bàbá èso ìṣẹ̀lẹ̀ ọmọ ọba. Àwọn ọmọ ìlú ìgbàlejò.
má dò sí kọlá ìbálòrí. Bóyá jíjọ́ ògòdó. Bóyá jíjọ́ ògòdó ìbájọ́ bí o. Ọ̀la ni jíjọ́ ògòdó. Mẹ́ni yẹ ilé àgbọ̀n yọ̀bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ilé ìgbẹ́lẹ́. Ilé ìgbẹ́lẹ́. Mẹ́ni yẹ ilé àgbọ̀n ṣe wò ó ṣe wò ó. Ilé ìgbẹ́lẹ́. Ìgbẹ́lẹ́ lọ́mọdé rọ̀pọ̀ ẹ̀yẹ. Yóò kàlà ní májọ bí ìgbẹ́lẹ́ lọ́mọdé rọ̀pọ̀ ẹ̀yẹ. Èyí làwọn ọ̀rẹ́ tó lè gbé kù. Ìgbẹ́lẹ́ lọ́mọdé tó bá tó ń mọ́lẹ̀. November 2023 ọdún yìí mo dúpẹ́ gidigidi mo dúpẹ́ pé òkun mo dúpẹ́ mo tún tọ́pẹ́ dá tán àwọn tó náwó àwọn tó nọ́ra àwọn tó ń fàsìkò sílẹ̀ àwọn tó ń fi àyè sílẹ̀ tí wọ́n wá bá mi ṣe pàápàá àwọn mi ti dé ní ókọ̀ọ̀sẹ̀ kan tí a máa ṣe ayẹyẹ yìí tá a ti ń dá ná tá
tá a ti ń sè tá a ti ń sọ tá a ti ń bọ àwọn ọmọlẹ̀ lóríṣiríṣiríṣi látọ̀dọ̀ ẹgbẹ́ Ògún Ọbàtálá Ọ̀ṣun Èṣù gbogbo wọn la ti ń náwó sí láti bí ọ̀sẹ̀ kan wá kó tó di pé àwa káàdì ẹ̀ ní ọjọ́ tí mo dárúkọ yìí mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí Olódùmarè á jẹ́ kí n mọ̀ọ́re èmi náà á dẹ̀ tó san fún yín ilé kálukú ò ní dàrú mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ débi láyọ̀ ayọ̀ náà lè padà délé yín ẹ kú ìnára ẹ kú àdúrótì èmi náà mi ní jẹ́ kànga o ẹ bá ti ní òun ṣe ẹ máa pé èmi náà àjọ máa ṣe ni o mo dúpẹ́ àwọ̀ ọba adúbàbọ̀bà lálẹ́ bí Ọ̀yọ́ ọba tí gbélé màrá oko mo dúpẹ́ o àwọ̀ ọba Ògúndàrosùn Ifá mo dúpẹ́ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn lọ́gbàlọ́gbà náà wà tí wọ́n tún fi ẹ̀bùn oríṣiríṣi ta mí lọ́rẹ àwọn tí wọ́n jẹ́ pé àwòrán mi ni wọ́n yà tí wọ́n fi ta mí lọ́rẹ àwọn tí wọ́n pé ṣe ni wọ́n mú gift wá mo dúpẹ́ lọ́wọ́ wọn àwọn tí wọ́n pé ṣe ni wọ́n gbé nǹkan ayẹyẹ tí a mọ̀ sí ohun tí a fi ń ṣe ìtanilọ́rẹ fún èèyàn gbogbo náà ni mo dúpẹ́ lọ́wọ́ wọn látòkè délẹ̀ ẹ̀ẹ́dọ̀ ẹgbàá mi gbọ́n ṣe rí ọdún tó ń bọ̀ á dùn jù báyìí lọ mo dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ OJB TV online àwọn náà wọ́n ṣe gudugudu méje àti wà tipẹ́tipẹ́ àwọn náà ò dáwọ́ dúró láti máa gbé Ògún Ifá àti Tinúmọlẹ̀ ga Olódùmarè máa gbé àwọn náà ga o aṣọ ọdún ni a ṣe tẹ̀mí àárọ̀ àfẹ̀yìnkẹ̀ṣẹ̀ tí wọ́n fọ́n ṣokùn àárọ̀ mọ́ ṣe aṣọ ọdún ni a ṣe tẹ̀mí ìtòwú tọmọ àárọ̀ àfẹ̀yìnkẹ̀ṣẹ̀ àárọ̀ àṣokùn àárọ̀ mọ́ ṣe aṣọ ọdún ni a ṣe tẹ̀mí ìtí gbogbo rẹ̀ àárọ̀ àfẹ̀yìnkẹ̀ṣẹ̀ àárọ̀ àṣokùn àárọ̀ mọ́ ṣe ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o àpàdé láyọ̀ lábọ̀. ẹjẹ́ àṣà tiwa lórúkọ tí ìyá pé Àkànjí ìkọ́ ọmọ Adémẹ̀tọ́. ẹjẹ́ àṣà tiwa lórúkọ tí a ń ṣàpè yìí o. Àkànjí ìkọ́ ètò yìí gẹ́gẹ́ ọmọ Adémẹ̀tọ́. ìgbà tó ń ga jù. o tún fi mú ẹ̀yìn ayé tẹ́lẹ̀ Alájà Abbas Akande the paramount king of music àgbà àti àkọ́kọ́ mú wà lórí ètò ìjọ Aṣọ Tiwa ètò ìkọjá bẹ́ẹ̀. èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín náà ni àbúrò yín Alájà Abbas Akande the paramount king of music àgbà àti àkọ́kọ́ mú wà gbogbo ilé Yorùbá lórí ètò ìjọ Aṣọ Tiwa ilé Aṣọ Tiwa. mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ padà sórí àkọ́tún ètò ẹ jẹ́ ká sọ tiwa àrà ọ̀tọ̀ lẹ́yìn tí a fi sọrí ọdún Ifá Ọ̀wọ́nrìnsògbè ti bàbá wa olóyè ẹni ọ̀wọ̀ jùlọ Ifágbèmí Adédọ̀tun Ifájọbí Àràbà tìlú Mùṣín olórí àwọn Ifá religion gbogbo ilẹ̀ adúláwọ̀ tó gbogbo wa láti rí bí ètò mo ṣe lọ sí àrí lọ́dún lọ́sì àrí bí kálukú lọ ṣe lọ́dún lọ́sì bí àrí bí gbogbo ẹ̀ ṣe lọ ní gbẹdẹmukẹ tí àmúwá fún yín oníjù báyìí lọ lórí ètò wa lọ́jọ́ ti tòní lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa pẹ̀lú aṣíwájú Ọlálékan Àkànjí Adémẹ̀tọ́ ọmọ bàbá wọn jẹ́ Ògbómọ̀ṣọ́ títí ọjọ́ mẹ́jọ tí a tún mú tuntun míì wá fún yín lórí àkọ́tún ètò ẹ jẹ́ ká sọ tiwa lórí ìkànnì OJB TV ní ibi tí a ti ń dára àrà bàbá àrà wọ́n fi kíní kan tó yín létí pé ẹ mọ̀ bá wa subscribe sórí àwọn péèjì wa lórí Facebook channel wa lórí YouTube TikTok Instagram àti káàkiri kẹsì mọ́ gbàgbé láti máa wo tẹlifíṣàn wa lórí www.ojbtv.com.ng níbẹ̀ lẹ́ẹ̀tì wo gbogbo ètò wa pátá àtàwọn kéde ìròyìn lọ́lọ́kan òjọ̀kan ètò tó kàn orin ìbílẹ̀ àti àṣà Yorùbá mú gbòòrò sí àṣà àti ìṣe wa tó títí ọjọ́ mẹ́jọ táàtò máa pàdé ire báyìí lójú owó